ọba tá a kìkìkì tá ò lè kì tán kábíyèsí rẹ̀ Èdùmàrè èmi júbà rẹ lọ́jọ́ tòní. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé lọ́jọ́ tòní wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, bẹ́ẹ̀ sì ni ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ láṣẹ Èdùmàrè. Èmi náà ni o, èmi ọ̀rẹ́ yín, ọmọ yín, ẹ̀gbọ́n yín, nítorí wípé a kì í kéré ká má ju nìkan lọ. Èmi Mojísọ́lá Fọlárìn tí gbogbo yín mọ̀ sí FM Diamond. Màmá pè mí ní dáì ló jẹ̀ lókù tó rẹ́ fún ọmọ adúrúmádé, ọmọ adúrúmọ́ṣùkù gbẹ̀dìyẹjẹ nílé bàbá tó bí mi lọ́mọ. Màmá pè mí lọ́mọ lákòólé, èmi lọ́mọ náà lóko, ṣàṣà ènìyàn ló ń bomi òkò, lákòólé òjò ẹgbẹ́yìn odi. Orí ètò wa Ìgbàláyé náà la tún dé sí lọ́jọ́ tòní. Abala méjì péré lábala ètò yìí pín sí. Abala àkọ́kọ́ ni abala àgbéyẹ̀wò. Abala ẹlẹ́ẹ̀kejì ètò yìí òun náà ni abala òwe. Lórí abala àkọ́kọ́ kí la ó máa gbéyẹ̀wò lọ́jọ́ tòní? Nǹkan tá ó máa gbéyẹ̀wò náà ni ìtọ́jú obìnrin. Ìtọ́jú obìnrin. Kí ni nǹkan tá a fi ń tọ́jú obìnrin? Ǹjẹ́ a ti ń tọ́jú àwọn obìnrin wa mọ́ lóde òní? Tá a bá ní ká wo ayé àtijọ́, àwọn bàbá wa wọ́n gbàgbọ́ wípé owó, aṣọ, ìbálòpọ̀ àti sùúrù náà fi ń ṣe ìtọ́jú obìnrin. Wọ́n á tiẹ̀ máa sọ wípé sùúrù la fi ń ṣe ọkọ obìnrin. Ǹjẹ́ ó rí bẹ́ẹ̀ mọ́ lóde tòní? Tá a bá ní ká wo òde òní, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa wọn ò tilẹ̀ ní sùúrù láti fi lè bá obìnrin gbé. Ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ṣe ń dàrú. Ẹ wo àwọn bàbá wa tí wọ́n ṣe 30 years anniversary nínú ìgbéyàwó wọn. Ojú wọn rí tó. Tẹ́ ẹ bá bi wọ́n léèrè wọ́n máa rí sọ. Sùúrù ni wọ́n ní tí wọ́n fi lè ṣe àwọn àjọyọ̀ ọdún yìí pẹ̀lú àwọn aya wọn. Ǹjẹ́ àwọn ọ̀dọ́ wa láyé òde òní, ǹjẹ́ wọ́n ní sùúrù bí? Wọn ò ní sùúrù. Báwo la ti ṣe lè ṣètọ́jú àwọn obìnrin wa? Ìtọ́jú obìnrin ó bẹ̀rẹ̀ láti irun orí rẹ̀ dé ìkọnà ẹsẹ̀. Má jẹ́ kí irun orí ìyàwó rẹ̀ kó má bá àbí kó tí kó tó di pé o máa fún lówó irun. Fún un lówó irun kó lè dùn ún wò, kó lè dùn ún rí láwùjọ. Tó o bá ṣe irú eléyìí, ẹlẹ́dàá rẹ̀ wá pèsè fún ọ lọ́nà àrà àti lọ́nà ìyanu. Ìgbà míì tó bá ń bọ̀ láti ibi iṣẹ́, ó lè raṣọ fún ìyàwó rẹ̀ kó o dánú dùn kó o raṣọ fún un nítorí pé òun bò owó rẹ̀ ni. Ọlọ́run ọba á sì bò owó tiwọn náà. Obìnrin fẹ́ràn owó púpọ̀ gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti ń sọ. Wọ́n á ní owó lobìnrin mọ̀. Fún un lówó oúnjẹ, jẹ́ kó jẹun lásìkò tó tọ́ àti lásìkò tó yẹ. Kí la tún fi ń tọ́jú obìnrin? Fi àyè sílẹ̀ láti bá a ṣeré nílé. Fi àyè sílẹ̀ láti bá a ṣeré nílé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ni wọn ti ẹ̀ ráyè fún àwọn ìyàwó wọn nílé. Èmi Kútúwéńdí Ọlákàfàǹṣà wọ́n máa ń sọ wípé ohun tá a bá fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ ń tó. Má máa fi ìyàwó rẹ sílẹ̀ bá a ṣeré bó ti tọ́ àti bó ṣe yẹ. Má jẹ́ kí iṣẹ́ kó dí ilé ní ọwọ́. Má jẹ́ kí iṣẹ́ kó dí àti tọ́jú ìyàwó rẹ lọ́wọ́. Kí la tún fi ń ṣètọ́jú obìnrin? Ràn án lọ́wọ́ nínú ilé. Bẹ́ẹ̀ ni, ràn án lọ́wọ́ nínú ilé. Má jẹ́ kí ó jẹ́ pé gbogbo ìgbà ló máa ṣe kòókòó jọ̀ọ́jọ̀ nínú ilé. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó máa ń jẹ́ kí obìnrin tètè gbóni, á wá gbójú ọjọ́ orí rẹ̀ lọ. Ǹjẹ́ ó dára bí? Ó yẹ ká tọ́jú àwọn ìyàwó wa bó ti tọ́ àti bó ti yẹ. Bákan náà ẹ̀wẹ̀, jẹ́ alábàárò, alábàásọ, alábàárìn tó péye pẹ̀lú ìyàwó rẹ̀. Gbogbo èyí tó o bá ń ṣe, inú rẹ̀ ó máa dùn ní, á tún máa fún ọ ní àdúrà tó péye. Rẹ̀ lẹ́kún tí ó bá ń ronú, má jẹ́ kó jẹ́ pé òun nìkan ni, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ti para rẹ̀ nítorí wípé kò rí alábàárò àbí alábàásọ. Má kó gbogbo bùkátà ilé lé ìyàwó rẹ lórí. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó máa ń gé ẹ̀mí obìnrin kúrú ni, nítorí pé àwa obìnrin bá a ti dùn mọ́ láwa yìí, a kì í fẹ́ kí nǹkan kó wúwo púpọ̀ jù lọ́kàn wa. Owó ilé dọwọ́ rẹ̀, owó iná, owó ilé ìwé àwọn ọmọ ó máa di ọwọ́ rẹ̀. Ìwọ ọkùnrin tó ń gbọ́ mi nílé, ṣe àpọ́nlé ìyàwó rẹ bó ti tó àti bó ti yẹ. Má yẹ̀yẹ́ rẹ̀ níta. Obìnrin kì í ṣẹ́ni yẹ̀yẹ́, ẹni àpọ́nlé ni obìnrin jẹ́. Bákan náà ẹ̀wẹ̀,
bó ti tó àti bó ti yẹ. Èyí tó gbẹ̀yìn nínú ọ̀rọ̀ yìí, ọ̀gá mi kan sọ pé fún lálùbọ́sà jẹ dáadáa. Òun náà ni wípé bá a ṣeré yùnkẹ́yùnkẹ́ ó ṣe pàtàkì nínú ayé obìnrin. Obìnrin tí ò bá ṣeré yùnkẹ́yùnkẹ́ dáadáa ó lè lọ wò ta àbí kí ọkùnrin mìíràn kó tiẹ̀ gba ìyàwó mọ́ ọ lọ́wọ́. Eré yùnkẹ́yùnkẹ́ yìí ó ṣe pàtàkì, ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ò tiẹ̀ kà á sí. Eléyìí ṣe pàtàkì láàrin lọ́kọ láyà. Ìwọ ọkùnrin tó ń gbọ́ mi nílé, wọ́n máa ń sọ wípé ohun tá a bá fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ ń tó. Má jẹ́ kí ọkùnrin mìíràn kó fi ìtọ́jú kó fi gba ìyàwó lọ́wọ́ rẹ̀. Gbogbo àwọn wọ̀nyí ni obìnrin máa ń fẹ́ràn jù. Gbogbo àwọn wọ̀nyí ni ìtọ́jú obìnrin. A ò ní rí jù báyìí lọ ní abala àgbéyẹ̀wò. Ẹ jẹ́ n dókè lọ́hùn-ún. Ẹ káàbọ̀ padà sórí ètò wa Ìgbàláyé. Ìgbàláyé ètò ní Ìgbàláyé. Abala kejì ètò yìí òun náà ni abala òwe. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé abala òwe yìí a máa fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ tó péye nínú abala yìí ni. A tún máa fi fúnra wa ní ìmọ̀ lórí bí a ti ń pa òwe àti bí a ti ń parí òwe. Lọ́sẹ̀ tó kọjá gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, a sọ wípé òwe tó bá ní ọ̀rọ̀ jẹ́ nínú, òwe mẹ́ta tó ní ọ̀rọ̀ jẹ́ nínú, a wá ju òwe yìí fún ẹ̀yin olólùfẹ́ wa nílé wípé dídùn lódùn tá à ń bọ̀ rẹ̀ jẹ̀kọ ti lé oge tó ge jẹ. Iléeṣẹ́ wa ní Saka tẹlifíṣọ̀n ó ní ẹ̀bùn ràbàǹdẹ̀ tí wọ́n máa fún onítọ̀hún. Kí la ní fún yín ní ọ̀sẹ̀ yìí? Òun náà ni ewu ń bẹ lóko ló ń gẹ́ fúnra rẹ̀ ewu ni. Ewu ń bẹ lóko ló ń gẹ́ fúnra rẹ̀ ewu ni. Òwe tó ní ọ̀rọ̀ gẹ́ nínú. Èmi ti fún yín ní àpẹẹrẹ tọ̀dọ̀ mi. Ẹ wá fún mi ní àpẹẹrẹ òwe tó bá ní gẹ́ nínú. Òwe mẹ́ta tó ní ọ̀rọ̀ gẹ́ nínú. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ bí a ti máa ń ṣe ní iléeṣẹ́ wa ní Saka tẹlifíṣọ̀n, a ní ẹ̀bùn ràbàǹdẹ̀ tí a ó fún onítọ̀hún. Tó bí ètò wa ti ń tẹnu bepo lọ, tí ẹ bá fẹ́ ká fi tiwa gbé tiyín lárugẹ fún ìpolówó ọjà àbí ìkéde, ẹ lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08026619458. Lẹ́ẹ̀kan sí 08026619458. Mo kí gbogbo ọlọ́jọ́ ìbí tòní, mo dẹ̀ tún kí gbogbo ọlọ́jọ́ ìbí tóṣù yìí. Mo kí gbogbo ẹ̀yin ọlọ́jọ́ ìbí tóṣù yìí, pàápàá jùlọ àbúrò mi Olúwatósìn Mobọ́lájí Kọ́mọláfẹ́ kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Wàá pẹ́ bí mọ́pẹ́ ti ń pẹ́, wàá fọwọ́ pawú, wàá fèrèdè jobi. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ olóòtú ètò yìí, Sheikh Akeem Adékúnlé. Lágbára Ọlọ́run àjọṣe wa ò ní bàjẹ́. Mo kí amójú ẹ̀rọ wa tí òun ló jẹ́ kí ojú wa kó gúnrégé. Òun náà ni Níyì Ọdúnbàkú. Lágbára Ọlọ́run àjọṣe wa ò ní bàjẹ́. Mo kí gbogbo àwọn akẹgbẹ́ mi bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ George Sunday Adéọlá àti Abíọ́dún Oyèkúnlé tí gbogbo wa mọ̀ sí Fìgbàyẹmí. Lágbára Ọlọ́run á fi ìgbà yẹ gbogbo wa.